alẹ́ òwe ní àyìnlá mo bọ̀ wàràwàrà bí èdè òwúrọ̀ mo ṣe pàápàá nítorí ìtàní nítorí oríkì ilẹ̀ Yorùbá tiwa ni gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá o ojú yín dàbí o mo fẹ́ rojú àwọn ọmọ Ẹ̀gbá ọmọ eríndògún ọ̀la ìlú Ọ̀bà gangan ni mò ń lọ nílùú Ẹ̀gbá lákè èrò tí bá ń rebẹ̀ dákun má ṣàfihàn torí pé ìlú ọ̀run máa dùn bí omi ẹja ọba àmọ̀dó nìyí ọmọ kóró wa tàǹkàtà ní ilẹ̀ kọ́lẹ̀ ìrùlọ́ba ọmọnúwẹ̀ nílé ní bàbá ní ọmọnúwẹ̀ lóde ní ilé ọmọ àtẹ̀mú káyà ọmọ oníbọ̀ tí ní ọmọ oníbọ̀ tí ní ọmọ oníbọ̀ kìkì pa ilẹ̀ bọ́bà mọ́jà kọ́mọdé ọba máa ṣe pẹ̀ yọ ẹni ilé ní lọ́ba nímọ̀ ní ọba rìn ẹni ò wálé ní lọ́ba ń kọ́ ajá sọ̀ọ̀gùn ẹni mà ní torílé bàbá tó bí yín lọ́mọ màná ni ọmọ ẹni fẹ́pọ̀ lọ́ba ó járe lẹ́pọ̀ kọ́fọ́mọ kọ́fẹ́ ẹ̀yà òdọ́mọdójà ni wọ́n koríki lé bàbá ti yín o ìyá ń gba wájú lé bẹ́ẹ̀ lọ́mọ rẹ̀ ń gbẹ̀yìn kùlélé làbí sọ pé o kílẹ̀ ń bọ̀ lọ́ba kóró wa lẹ̀ ń bọ̀ lọ́ba kóró wa kílẹ̀ ń bọ̀ lọ́ba tẹ kóró wa lẹ̀ ń bọ̀ lọ́ba kóró wa gbogbo ẹ̀yin ọmọ Ọ̀bà mọ̀dọ́ mo kí yín sílé o mi ò lólòdì kankan rárá o ẹ máa subscribe sórí AO Entertainment TV tiwa YouTube channel wa ẹ dákun ẹ máa subscribe síbẹ̀ bí o lágbára Elédùmarè bí o ẹ ò ní fọwọ́ bọ̀ sàlẹ̀ àpò kẹ́ ẹ torí náà ojú tẹ́ ẹ fi ń wò ni ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ ni ò ní ìdí bí o èmi gángan láyìnlá akéwì olóòye ọmọ máa mọ̀ lọ́pẹ́ ọ̀rọ̀ máa bọ̀ tìkẹ́tìkẹ́ alóore nínú akéwì tó ń pè ní ara fónílé o.